اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن ضل فلن يجد من دون الله وليا مرشدا. اعلموا عباد الله أن خير الحديث هو كتاب الله وخير الهدي وسنة نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة والعياذ بالله وكل ضلالة من النار والعياذ بالله تعالى من النار. Adá ọpẹ́ fún Ọlọ́run, ayin Ọlọ́run, àfògo fọ́lọ́run, ọba alátìlẹ́yìn, ọba alágbìyèlé, ọba afinimọ̀nà, ọba tí sì ń gba tútúbá lọ́wọ́ ẹ̀dá, ọba tí ò lórogún, tí ò lọ́bàkan, ọba tó dá dúró fúnra rẹ̀, ọba tí onídídá tó ń dá gbogbo ẹ̀dá nítorí ká lè mọ jọ́sìn fún òun ni. Ó yẹ kí àtèmi àtẹ̀yin ká mọ̀ lámọ̀ dájú pé èyí tó dáa jù nínú ọ̀rọ̀ òun lọ̀rọ̀ Ọlọ́run, òun náà sì ni Al-Qur'an. Ọ̀nà mọ̀ tó dáa jù òun lèyí tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fi ṣàlàyé Al-Qur'an, ìyẹn ní jẹ́ súnnà Ànábì wa Muhammad níbi ọ̀rọ̀ tó sọ, níbi iṣẹ́ tó ṣe, níbi èyí tí wọ́n ṣe lójú ẹ̀ tó fọwọ́ sí. Èyí tí ó burú jùlọ nínú tọ́mọ ènìyàn kí ó yẹ kó máa sá fún òun làdádánlẹ̀ nínú ẹ̀sìn. Torí gbogbo àdádánlẹ̀ ó ti yàtọ̀ sí ohun tó jódodo nínú Al-Qur'an àti súnà Ànábì wa Muhammad. Ànú ni bàbá sì ní ànú kò sí ìkátánù ó jábọ̀ sí bí ìbá ṣe nínú iná. Ọlọ́run kó yà èmi àtẹ̀yin nínú iná. Ẹ̀yin ẹrúsìn Ọlọ́run, kọ́rọ̀ wa máa padà já síná. Ìkẹyìn tọ́lọ́run dá wa sáyé, ó fi àwọn òjíṣẹ́ ránṣẹ́, wọ́n fi Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó fi pinnu wọn. Ànábì ò fi dáadáa kan lẹ̀ láì ṣàlàyé rẹ̀ fọ́mọ ènìyàn pé ọ̀nà rẹ̀ o, ibi ní ẹgbà, ọ̀nà ọ̀là ní bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni kò fi aburú kan lẹ̀ láì pọmọ ènìyàn kó nídìí rẹ̀, nítorí pé àdánù ni, àbámọ̀ ni, ọ̀nà iná sì ni. Ànábì ṣàlàyé iṣẹ́ Ọlọ́run bó ti tọ́ àti bó ti yẹ, kò sì jẹ́ kọ́kọ́ kù síbì kan tí ò mẹ́nu bà. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, orí Ọlọ́run tí yìí tán kó má jẹ́ ti Ànábì wa Muhammad. Atọrọ rẹ̀ fún gbogbo Ànábì Ọlọ́run, bá ti tọrọ rẹ̀ fún gbogbo àwọn aráalé Ànábì láwọn tí wọ́n gbà fún. Atọrọ rẹ̀
fún gbogbo àwọn sàhábà ànábì wa Muhammad wọ́n fòdodo dúró lẹ́yìn oúnjẹ ńlá wọ́n ti lẹ́yìn pẹ̀lú gbogbo ohun tí wọ́n ní àkókò wọn owó wọn pàtàkì jùlọ ẹ̀mí wọn lọ́lọ́run fi lóhun ti yọ́nú sí gbogbo wọn àwa bẹ̀ Ọlọ́run láwa tí a jẹ́ ọmọlẹ́yìn ànábì wa Muhammad Ọlọ́run kó ṣe alọ́mọ gidi tọ́mọ lè pọ̀ lọ́dọ̀ bàbá ó lè pọ̀ lọ́dọ̀ ìyá kó tó mọ jẹ́ṣà nínú wọn Ọlọ́run abẹ́ ọ ẹ̀ṣà ọmọ gidi ni ó ṣàwà lẹ́yìn ànábì wa Muhammad kí a lè rere jẹ níjọ́ ẹ̀san káwa àtànábì wa Muhammad ká lè jọ wà ní pẹ́kípẹ́kí nínú Jannatul Firdaus àmín. ẹ̀yin ọmọ ìyá ẹ̀yin ẹrúsí Ọlọ́run akínyìn ní okun tó pọ̀ níbi ìmọ̀ntọ́kàn nínú ìgbésí ayé bẹ́ẹ̀ bá mọ̀ntọ́kàn nínú ìgbésí ayé ohun tó ṣáájú ẹ̀ ni pé mọ̀ntọ́lọ́run torí rẹ̀ dá ìyẹn ní ń pọn lójú ìdí rẹ̀ ló wà ibẹ̀ lọ́kàn rẹ̀ wà akínyìn nítorí ẹ̀yin lẹ́mọ̀ yí pé tó dáa jù ọ̀rọ̀ Ọlọ́run ni bàbá sì bọ́rọ̀ Ọlọ́run ó bá yé inú súnà Ànábì wa Muhammad láti wo òun lágbàmú ẹ̀yin wá yan Sunna TV Yorùbá yìí láyò pòun lẹ́mọ̀ wò nítorí nǹkan míì ti pọ̀ láyé tó jẹ́ ohun tẹ́yìn ó mọ̀ wò tí ó sì láǹfààní kan irú èyí tí a jọ ń rí lórí Sunna TV Yorùbá yìí àtàwà àtẹ́yìn gọ́lọ̀hún san wá lẹ́san dáadáa lórí ẹ̀ kó sì jẹ́ kí a ṣe láṣe kú kó má ṣe láṣe gbéjù ńlẹ̀ fún wa ẹ rí àkọlé tòní àkọlé kan ni tó lè yà yín lẹ́nu díẹ̀ òun náà ni ahadith an awladi nabi aw an abna'i nabiyyi sallallahu alaihi wasallam wa banati àwọn hadith Ànábì wa Muhammad léyìí tó sọ̀rọ̀ nípa àwọn ọmọ rẹ̀ ọkùnrin àti obìnrin wọn lóòótọ́ ìpàdé mi pẹ̀lú yín lórí ètò yìí lórí àwọn àsọ́lẹ̀ Ànábì wa Muhammad ni sallallahu alaihi wasallam bàbá gbọ́rú àkọlé yìí bí tọ́kan lè máa lọ́pọ̀ akọ́lè máa rò wípé hadith táwọn ọmọ Ànábì gbà wá ni àbí akọ́lè máa rò wípé lórí àwọn ọmọ yìí kọ̀ọ̀kan l'Ànábì sọ ọ̀rọ̀ nípa wọn kó tó dà bẹ́ẹ̀ ó yá ṣàlàyé fúnra wa wípé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí gbogbo ẹ̀dá ènìyàn òun náà bímọ nígbà tó fẹ́yàwó ọmọ rẹ̀ lára ohun tí kò sátakò ń bẹ̀ ẹnu kò sí ní pé méje ni wọ́n ọkùnrin 3 obìnrin 4 àwọn ọkùnrin yìí àkọ́kọ́ wọn ni Al-Qasim èyí tó tẹ̀lé òun ni Abdullah ẹlẹ́kẹta wọn òun ni Ibrahim ẹ̀rí bóò ló ṣe jẹ́ tẹ́ bá ń wo gbogbo tírà àwọn tí àti ẹ̀lẹ́ wo tírà láwàtà mú ń gbọ́ nípa sọ́lẹ̀ Ànábì wa Muhammad ẹni gbọ́ pé ọmọ Ànábì báyìí ó gba àdífì báyìí wá
ẹ lè rí ìṣẹ̀lẹ̀ mélòó kan tẹ́ gbóhùn Fatima níbẹ̀ gbogbo ẹ̀ náà sì nídìí. ìdí pàtàkì tí ó lè hàn sẹ́yìn náà ni pé àwọn ọmọ yìí ẹni tó dàgbà nínú wọn tọrọ rẹ̀ ṣe mú mọ́lẹ̀ Fatima nìkan ni, gbogbo àwọn tó kù wọ́n kú ní kékeré ni ò ní á fi rọrùn kẹ́nìkan sọ pé òun gbà dísì báyìí ọmọ ànábì báyìí ló sọ, ẹnìkan ò ní gbà fún. tó níbi pé wọ́n kú kékeré yìí kò tọ́ka pọ́lọ́hun ò nífẹ̀ẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ọba tó láyé tó fètò sáyé tó dá, ọba tó gbọ́n tọ́mọ ohun tí ń ṣe ni, tó sì nímọ̀ nípa ohun tó wà níwájú yín àti ohun tó wà lẹ́yìn yín, yẹn ni pé ó nímọ̀ nípa ohun tó pamọ́ tí ó ṣẹlẹ̀ lọ́la kan. bí wọn náà bá ń wò àbí ó tiẹ̀ bíra rẹ pé ńgbà t'Ànábì lọ àwọn ọmọ rẹ̀ dàgbà táwọn èèyàn dá wọn mọ̀ ohun tí ó lè ṣẹlẹ̀. torí àwọn tí ó tó Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́hun ní kí wọ́n ga díẹ̀ láwùjọ nínú ẹ̀sìn, àwọn ẹ̀dá ènìyàn wọ́n fẹ́ sọ wọ́n di Ànábì, wọ́n fẹ́ sọ wọ́n di màláíkà, wọ́n fẹ́ sọ wọ́n di Ọlọ́run. àwọn ọmọ ṣéwù míì àwọn náà wọ́n dá nǹkan mọ̀, fáàrí làwọn náà ń fira wọn ṣe pé èmi lọmọ ṣéwù báyìí. wọ́n wá jẹ́ pé àwọn ọmọ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo wọn náà dàgbà, wọ́n bá Ànábì ṣe, nígbà t'Ànábì kú Ànábì fi wọ́n lẹ̀ lọ. ohun tí ó mọ̀ ṣẹlẹ̀ lónìí nínú ẹ̀sìn kò ní kéré, àmọ̀ràn yẹn lọ tàn ní ọba mi gbọ́n, ọba mi mọ ohun tí ń ṣe, ó sì dáa ní gbólóhùn wípé àwọn ọmọ yìí náà kú jù àwọn gbólóhùn tá a máa ń lò ńgbà míì lọ pé Ọlọ́run lù wọ́n pa. gbólóhùn yẹn ò dáa jù nínú Yorùbá, ká gbìyànjú ká yọ gbólóhùn yẹn kó láhàn wa. bọ́mọ bá kú ní kékeré lọ́dọ̀ tí náà kò ṣẹlẹ̀ lórí yín, kò tọ́ka ń pọ́ lórí ibú ní ẹlákèsí yẹn. àwọn ìyá lágbóolé lọ́n ń fa ọmọ mélòó kan fi káwọn náà ò lára àdánwò Ọlọ́run. ọmọ àkọ́kọ́ lọ, ọmọ ìkejì náà lọ, bẹ́ẹ̀ kẹta náà lọ. àwọn ẹbí ó ti mọ̀ sáfù ìyá yẹn pé òun náà nílò àwọn ọmọ rẹ̀ pa, ẹ̀bàjẹ́ ni o. gbogbo àwọn eléyẹn ó ṣe pàtàkì ká mẹ́nu bà, torí gbogbo ohun t'Ọlọ́run kó s'Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sára tó kó sí lára ẹ̀kọ́ ni gbogbo ẹ̀, babalájúlẹ̀ ìran ni ká fi wò. ẹ wá rí àwọn ọmọ yìí, ẹ rí pé tó pọ̀ jù tẹnu tètè máa ń lọ ara wọn, àwọn méjì ni nínú wọn ìyẹn ló máa ń pọ̀ jù. òun náà ni Ibrahim àti Fatima tó jẹ́ kékeré nínú wọn. àwọn ọmọ yìí a ní mẹ́ta ní ọkùnrin wọn, àwọn obìnrin náà ní mẹ́rin. àkọ́kọ́
òun ni Al-Qasim, òun lọ́mọ àgbà, òun ni wọ́n máa ń pè mọ́ṣẹ́lá ànábì wa Muhammad pé bàbá Qasimu, Abul Qasim ni wọ́n máa ń pè ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ṣáájú kí wọ́n tó gbé ànábì dìde ní òjíṣẹ́, ànábì ti bí Qasim, kò sì dàgbà, ọdún méjì nìkan ni ó ní ló fi tọba rẹ̀ lọ. ọmọ ẹlẹ́kejì òun ni Abdullah, wọ́n máa ń kí òun pẹ̀lú At-Tayyib àti At-Tahir, ọmọ tó dáa, ọmọ tó mọ́. Qasimu náà dáa ó sì mọ́, àmọ́ ìkẹyìn tí wọ́n gbé ànábì dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ lọ́lọ́run fún ànábì ní Abdullah, náà fi forí kìyàn fi kí òun. ọmọ ẹlẹ́kẹta lórí àwọn ọmọkùnrin láwa òun náà ni Ibrahim, ìlú Madina lọ́lọ́run ti fún ànábì wa Muhammad ní Ibrahim. òun lọ́mọ ọkùnrin rẹ̀ kékeré, òun sì ní ọmọ kan nínú àwọn méje yìí tó jẹ́ lómi ló bí, yàtọ̀ sí àwọn mẹ́fà tó kù tí wọ́n jẹ́ ọmọ ìyá ńlá wa Khadija bintu Khuwailid. Ibrahim nìkan ni kìí ṣe ọmọ ìyá ńlá wa Khadija. ìyá tó bí òun kìbìtíyà ni nínú ìlú Misra, Egypt. yáyà máa jẹ́ Al-Mariya, yáyà máa jẹ́ Mariya, máa ń pè ní Mariyatul Kìbìtíyà, kọ́lọ̀ ń kó yọnu sí àti gbogbo wọn pátápátá. Mariya yìí ọba Misra nígbà náà Al-Muqawqis, òun ló fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní ọdún kẹfà tí ànábì ṣe hijira. ó sì sílámù, ànábì sì fẹ́, àmọ́ ọmọ tó bí fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ibrahim, ẹ̀mí tí ẹ̀nà ogun títí lọ. ọdún kẹwàá tí a ṣe hijira ni Ibrahim òun náà padà lọ bá ọba rẹ̀ lọ́wọ́ gbà lọ́wọ́ ànábì wa Muhammad. kò tí ì ní ju ọdún kan àbọ̀ lọ, láwọn tí wọ́n ní ó ní oṣù méjìdínlógún, ẹlòmíì ní oṣù mẹ́tàdínlógún lóní. èyí ni jẹ́ àwọn ọkùnrin rẹ̀ mẹ́ta. èyí tó jẹ mọ́ hadith gẹ́gẹ́ bí ohun tá a ti wí tẹ́lẹ̀, Ibrahim àti Fatima, àwọn ni ọ̀rọ̀ tètè máa ń lọ ara wọn, àwọn náà ló sì ní làdísí wá jùlọ tó sọ̀rọ̀ nípa wọn. hadith àkọ́kọ́ tó wà ń bí hadith Anas bin Malik, kọ́lọ̀hún kó yọ́nú sí. nígbàtí Ọlọ́run fún ànábì wa Muhammad ní Ibrahim, ànábì ó fi afá wọn sàábé rẹ̀ ní ròdùnú. ìyẹn hadith tí Anas bin Malik gbà wá, ó ní qala Rasulullahi sallallahu alaihi wasallam wulida lillaylata gulam fasammaytuhu bismi abi Ibrahim.
lálẹ́ àná Ọlọ́run fún mi ní ọmọkùnrin kan mo sì sọ lórúkọ bàbá mi Ibrahim alayhi salam orúkọ bàbá Ànábì tẹ́yìmọ̀ Abdullahi ni torí Muhammad bin Abdullahi ni àmọ́ bẹ́ẹ̀ bá gbàgbé Ibrahim Ànábì Ọlọ́run yíṣẹ́ Ọlọ́run bàbá wa mùsùlùmí lọ́lọ́run pè nínú Al-Qur'an ẹnìkan ò sì jẹ́ mùsùlùmí jà Ànábì wa Muhammad lọ lára mímọ̀ ìyà aṣíwájú níní tẹríba níní ìfẹ́ sáwọn ẹni Ọlọ́run lẹ́kọ́ yìí náà tẹ́yìn náà lè kọ́ níbi kánàbí bímọ kó sọ lórúkọ Ànábì Ibrahim alayhi salam ó ní fasammaituhu bismi abi Ibrahim ó sọ lórúkọ bàbá mi Ibrahim alayhimus salatu wassalam. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ńgbà tó bí Ibrahim ńgbà tí Mariyatu kìbìtì àbí Ibrahim fanabi wa Muhammad dafa'ahu ila ummi Sayf lẹ́ẹ̀kan náà Ànábì gbé fún arábìnrin kan tá ń pè ní Ummu Sayf ìyàwó yìí ọkọ rẹ̀ alágbẹ̀dẹ ni bọ́wọ́ pè ní Sudan ọmọ ń pè ní Abu Sayf bàbá Sayf ìyàwó rẹ̀ náà fi ń jẹ́ ìyá Sayf Ànábì bá ń lọ sọ́dọ̀ bàbá Sayf níbi tó wà fattaba'tuhu wantahayna ila Abi Sayf Anas bin Malik tó gbàdí sí wa ó ní mo tẹ̀lé Ànábì nígbà tánàbí ń lọ tí ń lọ bá bàbá Sayf torí bó ti ẹ̀jọ́ obìnrin ni ó tọ́mọ bàbá alé láfọ̀rọ̀ ọmọ sọ́dọ̀ rẹ̀ torún láláṣẹ nílé nígbà tí wọ́n dọ́dọ̀ Abu Sayf wọ́wọ́ yán fòkò bèkèrè àti ní alágbẹ̀dẹ ni lẹ́nu pé kó mọ́ fẹ́nà ìwìrí rẹ̀ ẹnu rẹ̀ ló wà ọkọ̀tìmtà alìbẹ́ẹ̀tù dọ̀họ́nà ohun tí gbogbo yínà ti ma ní eruku ló kún gbogbo lé fasra'atul mashya bayna yadi rasulillahi sallallahu alaihi wasallam ngbàtí mo rí bẹ́ẹ̀ mo bá sáré mo tètè ṣáájú oúnjẹ ńlá Ànábì wa Muhammad fi lọ́dọ̀ Abu Sayf ma sọ báyìí fún ya Aba Sayf amsik ja'a rasulullahi sallallahu alaihi wasallam ewì tó ń fẹ́ yẹn dádúró oúnjẹ Ọlọ́run Ànábì wa Muhammad ló wá o báyìí dégìrì ó bá dákì ní ìdúró Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó bá gbé ọmọ mọ́ra Ànábì Ibrahim ohun tí Ànábì ó sọ Ànábì sọ Anas bin Malik sallallahu alaihi wasallam kọlọ̀n kó yọnu sí radiyallahu anhu ó ní laqad ra'aytuhu wa yakidu bi nafsihi bayna yadi rasulillah sallallahu alaihi wasallam Ibrahim tánàbí gbé mara Anas bin Malik lóhun rí pé ẹ̀mí yìí kò tún dúró dáadáa nígbà tó wà lọ́wọ́ Ànábì wa Muhammad fadama'at ayna rasulillahi sallallahu alaihi wasallam ojú Ànábì bá bẹ̀rẹ̀ sí máa dá omi ojú Ànábì bẹ̀rẹ̀ sí máa sunkún sallallahu alaihi wasallam Ànábì wa Muhammad wa ń sọ báyìí gbà tó yí Ànábì rí pé àkíní ya náà sí lẹ́nu Ànábì wọn náà tó ń sunkún
Ànábì ní tadma'u al-'aynu wa yahzanu al-qalb. Ojú ó máa sunkún, ọkàn náà ó sì máa bàjẹ́. Wala naqulu illa ma yarda rabbana. Àmọ́ kò sí ohun tá a sọ, ẹ̀mí Ibrahim ti bọ́, àní sọ̀rọ̀ tí ó dá, lọ́rọ̀ tọ́lọ́run ò yọ́nú sí, kò ní bọ́ lẹ́nu wa, nítorí Ọlọ́run ló fún wa, òun náà ló sì tún gbà. Wallah ya Ibrahim inna bika la mahzunun. Rẹ Ibrahim, à ń banújẹ́ lórí rẹ o, à ń banújẹ́ lórí rẹ o. Ìyẹn náà gẹ́gẹ́ bí ẹ̀dá, àníṣe ká mọ́ banújẹ́ nígbà tá a rí ohun tí yóò bà wá nínú jẹ́. Ahọ́n yìí náà lè ká tsọ́ nígbà tí a bá fẹ́ sọ̀rọ̀, torí tó dáa jù nínú ọ̀rọ̀ táyà ń sọ nírú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀, inna lillahi wa inna ilayhi raji'un. Allahumma ajirni fi musibati wa akhlif li khayran minha. Ó bá tán. Bẹ́ẹ̀ bá ti sọ gbólóhùn yẹn ní Ọlọ́run á sì dùn fẹ́ nítọ̀hún. Ó ti wá tọrọ ohun tó dáa jù èyí tọ́lọ́run gbà lọ́wọ́ rẹ̀ yẹn lọ, Ọlọ́run ó sì á padà ṣe fún wọn. Àmọ́ lẹ́ẹ̀kan náà ló ti mẹ́ni tó pa, ló ti ń lérí pé òun ò ní gbà, ló ti ń sọ̀rọ̀ tí ò dáa. Ìjẹ́ mùsùlùmí rẹ̀ ó ti ń lapa tí ò dáa nìyẹn, èyí tó ju ìmánì wa lọ, Ọlọ́run má jẹ́ á mọ̀. Àdísì míì tó tún mẹ́nu bà Ibrahim, òun lè rí tí àdísì àkọ́kọ́ tá a kà yẹn, àdísì Imam Bukhari ni, ẹ̀rí tó dára Sahih Imam Bukhari. Àdísì míì tí a fẹ́ kà yìí, ẹ̀rí Sahih Imam Bukhari àti Imam Muslim. Èyí tí a fẹ́ kà yìí ẹ̀rí yẹn nínú Sunan Abi Dawud. Mughira bin Shu'ba òun ló gbà yẹn wá, ó ní lamma mata Ibrahim bin Rasulullah sallallahu alayhi wa sallam inkashafati shams faqala an-nas. Ó ní ọjọ́ tí ọmọ Ànábì wa Ibrahim tó jáde láyé, oòrùn àtòṣùpá tá ni wọ́n papọ̀ ní sánmà, eclipse solaire ó tẹ̀lẹ̀ níjọ́ yẹn. Faqala an-nas, àwọn èèyàn wá ní inkasafat shams li mawti Ibrahim. Ikú tí ọmọ Ànábì kú ló fà á ní eclipse solaire fi ṣẹlẹ̀, èyí tí mo ń ṣẹlẹ̀ tó rùn ó pamọ́ àní rọrùn dáadáa tán ni òrùn pẹ̀lú òṣùpá ló pàdé. Ikú tí ọmọ Ànábì Ibrahim kú, ọmọ Ànábì wa Muhammad kú tí ń jẹ́ Ibrahim ló fà yìí. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó bá jáde sáwọn ènìyàn láti ṣe khutuba fún wọn, láti bá wọn sọ̀rọ̀. Ó ní ya ayyuhan nas, ẹ̀yin ènìyàn, ẹ jẹ́ tí ẹ gbọ́ o. Inna ash-shamsa wal-qamar, àtòrùn àtòṣùpá wọ́n yí wọnú ra wọn li mawti ahadin wala li hayati, nítorí pé nìkan kú rárá. Yẹn ni pé tánibí ní àtòrùn àtòṣùpá ìmọ̀ ń tẹ̀lẹ̀ lálẹ́, tálẹ̀ yẹn ni al-khusuf, tọ̀sán ni al-kusuf. Ẹ̀rí ìmọ̀ ń tẹ̀lẹ̀ lálẹ́ ńgbà míì tẹ́ẹ̀rí pé òrùn àtòṣùpá tó lọ́dọ̀ àwọn ẹlòmíì wọ́n ní wọ́n ń jà, ìjàkọ́ ohun tó jẹ́ ni ó gbọ́ yìí nínú súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì sọ fáwọn sàábé wípé kusuf táwíyàn ò ní ṣẹlẹ̀ nítorí ikú ẹnìkan, bẹ́ẹ̀ ni kò ní ṣẹlẹ̀ nítorí pé ẹnìkan wáyé. Walakinnahuma ayatan
min ayati Allahi azza wa jal àwọn ohun tó ṣẹlẹ̀ yẹn àbẹ́ ìtí ó máa ṣẹlẹ̀ lálẹ́ àmì ni wọ́n nínú àwọn àmì Ọlọ́run fa idha kana dhalik fasallu hatta tanjali tẹ́bá ti wá rí ẹ má ṣe méjì àlọ́lá ni ẹ ṣe mọ́sálásí ni ẹ lọ kẹ́ ẹ lọ yan náfílà méjì náfílà yìí oníbà àti yíyan kọ́lọ̀mọ̀ baláàánú kí ó ṣàánú wa tó lára àánú Ọlọ́run ní kí wọ́n má fi àtàrí pàtàrí ohun tó bá jámi Ọlọ́run kẹ́ ẹ má mọ̀ pé èyí àmì Ọlọ́run lè yí òpapọ̀ mọ́ṣẹ̀lẹ̀ kan wàláhì àánú Ọlọ́run ni torí bàbá ti fi wé nǹkan míì ṣìtánì ó ti dúró níbẹ̀ yẹn láti mọ yí ọkàn wa padà kó lára ohun tí ń jámi Ọlọ́run bẹ́ẹ̀ bá sì ń dámi Ọlọ́run ọba mọ̀ ìmọ̀ ní kù lára rẹ̀ nìyẹn Ọlọ́run mọ́ jẹ́ kí mọ́ nìwọ̀ ó tàn jẹ́bi ohun tí mo wí ẹ̀rí àdìsẹ́ nínú Sunan Abi Dawud àdìsí míì náà tó tún wá lórí anabi Ibrahim lérí ọmọ anabi wa Muhammad Ibrahim ẹ̀dàkùn ẹgbọ́ yẹn náà pẹ̀lú ògo Ọlọ́run tí a fi wá parí ẹ̀ tádórí hadith lórí àwọn obìnrin àtàwọn ẹ̀kọ́ tó yẹ kákọ́ níbẹ̀ kọ́lọ̀n baláàánú kó mọ̀ wà pẹ̀lú àjù báyìí lọ ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ rẹ̀ kọ́lọ̀n kó ṣe fún anabi wa Muhammad kó sì yọ́nú sí àwọn ará ilé ànábì láwọn ọmọ láwọn ìyàwó àti gbogbo àwọn tí ń jẹ́ bí rẹ̀ àti gbogbo àwọn sàábé. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa sunna. ẹ̀yin ọmọ ya ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀rí lára hadith tó sọ̀rọ̀ nípa Ibrahim ọmọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam èyí ni ó yàtọ̀ jùlọ sí ìta àti sọ tẹ́lẹ̀ Anas náà ló sì gbà wá Anas ń jẹ́ kó yé wa pé ma ra'aytu ahadan kana arhama bil iyali min rasulillahi sallallahu alayhi wa sallam Anas mi ò rẹ́ nìkan láyé tí mo wà yìí tó láàánú àwọn ọmọ àwọn aráalé àwọn ẹbí ju Ànábì wa Muhammad lọ yìí ṣe Ọlọ́run lọ sallallahu alaihi wasallam Anas lóhun òrírí bẹ́ẹ̀ náà sì ni kò sí lè jẹ́ kó má rí bẹ́ẹ̀ tọ́lọ́ náà ṣe jẹ́rìí ìyẹn sínú parí Suratu Tawbah inú parí laqad ja'akum pé bil mu'minina ra'ufun rahim ẹ̀rí Ànábì aláàánú ni olùkẹ́ni fún gbogbo olùgbàgbọ́ òdodo kódà ó jẹ́ fẹ́ntì ìṣe olùgbàgbọ́ òdodo náà sallallahu alaihi wasallam ẹ̀yin ọmọ ìyá nínú ẹ̀sìn bàtí Anas sọ báyìí Anas wá dúró Anas ń jẹ́ kóyèmí àti ẹ̀ pé ó ní kana Ibrahim mustardi'an lahu fi awalil Madina nígbàtí abi lára àṣà àwọn Lárúbáwá wọ́n láṣà pé ká gbọ́mọ lọ fẹ́lòmí kó mọ̀ fún lọ́yàn mọ̀lúpá àti gbọ́yàn yé tẹ́lẹ̀ lọ́dọ̀ Ummu Saif wọ́n lọ lára àwọn agbègbè ìlú Madina ibẹ̀ ni wọ́n fún Ibrahim lọ́yàn mọ́ fakana yantaliku wa nahnu ma'ahu
tánàbí bá ń lọ àwọn náà mọ́ wà pẹ̀lú ẹ̀ a mọ́ ń tẹ̀lé ẹ̀ lọ wa innahu la yudakhanu wa kana dhihruhu qayna bẹ́ẹ̀ náà ni bàbá ti wọlé yẹn èéfín ni wíì nítorí pé ẹni tó gbà tọ́ tíyàwó rẹ̀ ń fún lọ́yàn alágbẹ̀dẹ ni fayahuduhu fayuqabbiluhu thumma yarji tánàbí bá ti lọ ànábì ó gba Ibrahim ànábì ó kíìsì fún yóò gbé mọ́ra ànábì ó wà kó mbẹ̀ yóò wà padà sílé. qala Amr sábẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Amru bin al-As oni falamma tufiya Ibrahim qala Rasulullahi sallallahu alayhi wa sallam inna Ibrahima ibni wa innahu mata fi thadi wa inna lahu ladhihraini tukammilani ridaahu fil janna. èyí tí Amru bin al-As gbà wá ó ní nígbàtí Ibrahim ọmọ anabi wa Muhammad jáde láyé anabi ní inna Ibrahim ibni Ibrahim ọmọ mi ẹ̀rí aláàánú jùlọ ìkẹ́ Ọlọ́run àti ìgẹ̀rẹ̀ kó máa jẹ́ tànábì wa Muhammad ó ní inna Ibrahim ibni Ibrahim ọmọ mi o wa innahu mata fi thadi ó kú lẹ́ni tí kò tí ì já ọyàn nítorí ọdún méjì táà fi fọ́mọ lọ́yàn tí ó fi pé Ibrahim ò tí ì lọ́dún yìí kọ́lọ́hun tó gbà sọ́dọ̀ Ànábì ní mata fi thadi ó kú lẹ́ni tó kù tí mu ọyàn wa inna lahu ladhihraini tukammilani ridaahu fil janna àmọ́ ẹ̀jẹ̀ ń wí fún yín ẹnìkan ló gbà láyé tó bá di inú àlìjánà tó bá di jọ́ àlìkìyàmọ̀ méjì ni ó gbà tí wọ́n fún lọ́yàn tí ọyàn rẹ̀ ó fi pé ọdún méjì nínú àlìjánà. ẹ̀yin ọmọ ẹ̀yà nínú ẹ̀sìn Islam hadith kan tí a tún kà fi kún tó jẹ́ hadith Al-Bara bin Azib kọ́lọ́hún kó yọ́nú sí òun ló gbà yẹn wá ẹ̀yin náà yàtọ̀ jùlọ sí ti ẹ̀ gbọ́ ó ní ani nabiyyi sallallahu alayhi wa sallam qal ó ní anabi ọlọ́run Muhammad ọmọ Abdullahi kọ́lọ́hún kó kẹ́ kó gẹ̀ ó sọ báyìí lamma mata Ibrahim qal Al-Bara bin Azib ó nígbàtí Ibrahim anabi jáde láyé anabi sọ báyìí inna lahu murdi'an fil janna kò mú ọyàn rẹ̀ kó pé láyé tó bá dàlì kíámà nínú àlìjánà yóò mú èyí tó kù. èyí ni jẹ́ ọ̀rọ̀ nípa ṣókí àtàwọn hadith tó sọ̀rọ̀ nípa àwọn ọmọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọkùnrin. àwọn obìnrin rẹ̀ mélòó la pè wọ́n? a ní mẹ́rin ni wọ́n. àwọn obìnrin anabi wa Muhammad sallallahu alayhi wa sallam mẹ́rin ni wọ́n. àkọ́kọ́ wọn ni Zainab, lẹ́ẹ̀kejì wọn ni Uqayya, ẹlẹ́kẹta wọn ni Umm Kulthum, ẹlẹ́kẹrin wọn ni Fatima Az-Zahra. ẹ̀rí Zainab wọn lọ́mọ obìnrin àgbà fúnṣẹ́nlá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ṣíwájú kí
àtọ́gbà ànábì dìde lójíṣẹ́ ànábì ti fi lọ́kọ fún Abul As bunu Rabi' Abul As ọmọ àbúrò ìyá rẹ̀ ni tí ń jẹ́ Khadija bunu Khuwailid kọ́lọ̀n kó yọnu sí ìyẹn láṣà Lárúbáwá láṣà àwọn ìdílé míì tí fi dàkúkò tí a wà yìí ni kò ní láì fi kan kọ́dà láṣà àwọn ìdílé míì náà tí wọ́n yìí ṣe mùsùlùmí ó kù bẹ́ẹ̀ láwùjọ wa tó kù nínú àwọn ọ̀ràn igun tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń fẹ́ra wọn láàrin ra wọn tí ò ní kọlu yóò tó lọ́dọ̀ àwa mùsùlùmí tí ò ní kọlu àwọn ni tí èyàn ò gbọ́dọ̀ fẹ́ tí Kùránì sì dórúkọ wọn. ẹ̀rí Zainab níkẹyìn tí Ànábì ṣe hijira wá sílùú Madina ọdún kẹjọ rẹ̀ ní Zainab náà jáde láyé ọmọ Ànábì àgbà tí a wí ó fi ọmọ obìnrin ńlẹ̀ àwọn tíra míì náà ní ọmọ méjì lóní ó ní Abdullah òun náà ti kú lójú ayé àmọ́ ńgbà tó kú Umama kú ńlẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam a máa gbé Umama yìí mọ́ra a máa gbé séré jìká tánàbí wa fẹ́ kírun Ànábì bá sùjádà Ànábì ó gbé kalẹ̀ ẹ̀rí Ànábì ó wá kí gbogbo ọrùn rẹ̀ bùṣe tánàbí bá kí bùṣe Ànábì ó tún dìde yóò tún gbé Umama bintu Zainab bintu Abul As bin Rabi' kọ́lọ̀n kó kẹ́ Ànábì wa Muhammad kó sì gẹ́ Zainab nìyẹn. Obìnrin ẹlẹ́kejì Ruqayyah yàrá pé bẹ́ẹ̀ bá gbàgbé ẹ rántí pé Ruqayyah yẹn ọ̀kanú àwọn sàbí Ànábì wa Muhammad tó gbajúmọ̀ ní àwọn khulafa'u mẹ́rẹ̀ẹ̀rin ló fẹ́ Abubakar ni òun kọ́ Umaru ni òun kọ́ Usmanu ni òun ni Uthman bin Affan kọ́lọ̀n kó yọ́nú sí òun ló fẹ́ Ruqayyah kọ́dà nígbàtí Uthmanu lọ Habasha ó tẹ̀lé rẹ̀ lọ nígbàtí wàhálà àwọn kèfèrí pọ̀ nílùú Mẹ́kà fáwọn sàábé àwọn akọ̀tàn kalẹ̀ wọ́n ní Habasha yẹn ni a ti fún Ruqayyah ní Abdullah òun náà pẹ́ tóun náà fi kú nítorí látara àárẹ̀ kan tóun náà ṣe lẹ́yìn náà ara Ruqayyah ò yá Usman bin Affan nínú èyí tó dájú nínú ìtàn ni pé kò lọ ogun Badr kódà kò lọ ogun Uhud lára àwọn sábàbí ní ara Ruqayyah tí ó yá àárẹ̀ yìí lágbára Ànábì wa pàṣẹ pé dúró ti ìyàwó rẹ̀ ogun tá ń lọ yìí ohun tó ṣe pàtàkì ni àmì tó fẹ́ mọ́ rán lè yìí náà inú jihad kan lòun náà Usman wá dúró ti ìyàwó ẹ̀ lé ń tọ́jú ẹ̀ ó ń léwé fún ó ń lámójútó ẹ̀ ó ń tàkólé kan ẹ̀ ni látara àṣẹ tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó pa Usman bin Affan tí ó fi lọ ojú ogun yìí
hadith anabi wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ̀rọ̀ nípa àìlọ ogun Badr Uthman àbí bẹ́ẹ̀ kọ́ lára àárẹ̀ tó ṣe Ruqayya. àdísì ó tẹ̀lẹ̀ ńjọ́ kan tí arákùnrin kan ó wá hajji láti ìlú Misra fara'a qawman julusa ó wá rí àwọn ọjọ́ kan wọ́n wá ń jókòó láìláì irú ẹ̀ náà ti wà bẹ́ẹ̀ ni tí bá ti gbọ́ yóò wọnú ọkàn máa darí sọ́tún yóò máa darí sósì ẹ̀rì bó bá ṣe díẹ̀ ń bẹ̀ ṣìtánì ó kó sínú ọkàn ẹni ló bẹ̀rẹ̀ sí máa ra burú sí ohun tó orí tó rárí dájú ẹ̀ sí ohun tó gbọ́ tó rí di ọ̀ràn fún. nígbà tó rí wọn ó lọ bá wọn mọ́nà haúlá ìlúkọ́ wà ní àwọn olàwọn eléyìí tó wà ń kalẹ̀ yìí faqalu haúlá Quraysh àwọn eléyìí inú Quraysh ni wọ́n ìran Quraysh ni wọ́n. arákùnrin bèrè famani sheikh minhum aw famani sheikh fihim dákun ta ni olùmọ̀ àgbà nínú wọn. qalu Abdullahi ibn Umar wọ́n ní Abdullahi ibn Umar ni ọmọ Umar ó kú dìde ó súnmọ́ mọ́ dẹ́tí o kò lè mọ́ gbọ́ bèrè tó fẹ́ lọ bí wọn tó fi ń dààmú bẹ́ẹ̀ ẹjọ́ ẹ̀ náà sì tọ́ torí ohun tó bá ya lẹ́nu à ń wá díẹ̀ ni káníyàn sáàdá. ó ní ya ibn Umar mo pè rẹ Abdullahi ọmọ Umar inni sa'iluka an shay'in fahaddithni dákun ọ̀rọ̀ kan hàn sí mi mo sì fẹ́ bí ọ nípa rẹ̀ kó ṣàlàyé rẹ̀ fún mi. hal ta'lamu anna Uthmana farra yawma Uhud jẹ́ ọmọ yí pé inú ogun Uhud Usman ibn Affan ó sá kò lè lọ kojú ogun. qala na'am Abdullahi ibn Umar ní bẹ́ẹ̀ ni. ó tó bèèrè ta'lamu annahu taghayyaba an Badr wa lam yashhad tó ti tó àmọ́ yí pé ogun Badru gan kò wá o ọmọ bẹ́ẹ̀ qala na'am ó ní bẹ́ẹ̀ ni mọ́mọ́. ta'lamu annahu taghayyaba an bay'ati Ridwan falam yashhadha jẹ́ tó àmọ́ ipe bay'atu Ridwan táwọn sàábé ṣe tọ́lọ́run fi yọ́nú sí wọn tahta shajara fa'alima ma fi qulubihim tọ́lọ́run ròyìn nínú suratul Fatih kò wá bẹ̀ qala na'am ó ní bẹ́ẹ̀ ni qala Allahu akbar tí ó bẹ̀rẹ̀ kan ọdún Allahu akbar bẹ́ẹ̀ náà ti máa ń ṣe pé Allahu akbar òun náà ṣe bẹ́ẹ̀. qala ibn Umar ta'ala ubayyin laka dákun mọ́ tí lọ wá kí n ṣàlàyé fún ọ gbogbo tó ló ṣẹlẹ̀ yẹn bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ lóòótọ́ àmọ́ nídìí abájọ. Ibrahim wá ń ṣàlàyé fún pé amma firaruhu yawm Uhud fa ashhadu anna Allaha afa anhu wa ghafara la. ìwà tí ó wá fún ogun Uhud mo jẹ́rìí bọ́lọ́run ti ṣàmójúkò fún Ọlọ́run ti forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jí. wa amma taghayyubuhu an Badr fa innahu kana tahtahu bintu rasulillahi sallallahu alayhi wa sallam. tó a rí ogun Badr tí ó wá Ghazwatul Badr al-Kubra ọmọ oúnjẹ ńlá Ànábì wa Muhammadu wà pẹ̀lú ẹ̀ ìrìn Ruqayya wa kanat marida ara rẹ̀ ò sì yá ni.
anabi wa sọ báyìí fún pé inna laka ajra rajulin mimman shahida badra Usman má bànújẹ́ ládàá àwọn tí wọ́n lọ jagun ní Badr ìwọ náà ní ládàá yẹn. Abdullahi ń ṣàlàyé ìpín tí wọ́n ní lọ́hùn wọ́n náà nípín yẹn. Abdullahi ń ṣàlàyé yẹn fún arákùnrin tó kọ̀ ní Misra tó wájì tí ń béèrè ọ̀rọ̀ kò á ti àádákẹ́ ó ní wa amma takayyubuhu an bay'ati ridwan falaw kana ahadun azza bi batni Makkah min Uthman la ba'athuhu makana. ṣẹ́ni wá tí ò wá wá bay'atu ridwan yẹn tí ọ̀dọ̀ Ọlọ́run fi sọ̀kalẹ̀ sí wọn lórí anabi ìrànṣẹ́ lọ Makkah ni tẹ́lẹ̀ mi bá wà tó jẹ́ ní àpọ́nlé gidi tánàbí lè rán òun lànàbí ọ̀ràn Usman torí yẹn kìí ṣẹ̀yàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ̀rí ẹ̀yin ọmọ ìyá nínú ẹ̀sìn Islam nígbà ṣókí èyí tọ́kan Rùkọ́yà nìyẹn ara rẹ̀ ò yá Usman wa mójútó ọ̀rọ̀ tánàbí sọ nípa rẹ̀ rí. obìnrin ẹlẹ́kẹ̀ẹ́ta Ummu Kulthum níkẹyìn tí Rùkọ́yà kú òun ni anabi wa Muhammad sallallahu alaihi wasallam tún fún Uthman bin Affan ẹ̀rí ó fọmọ ìyá méjì nígbà tó kan kú ló lè fẹ́ kejì. ìdí yẹn ni lára àwọn oríkì tí ń jẹ́ ti Uthman tẹ́nìkan ò bá pín bẹ̀rẹ̀ nú àwọn sàábé ní fi máa ń jẹ́ Dhunurayn onímọ̀lẹ̀ méjì. òun náà kú lọ́dún kẹsàn-án tí anabi wa Muhammad sallallahu alaihi wasallam tánàbí ṣe hijira. àdìsí kan lára àdìsí tó hàn tá a tètè mọ́ ń gbọ́ bó ti ẹ̀jẹ̀ bọ́nà mi là á gbà gbọ́ orí Ummu Kulthum ló ti tẹ̀lẹ̀ torí nígbà tánàbí wà ní tẹ́ tí wọ́n gbé Ummu Kulthum sínú sáré. Anas bin Malik náà ló tún gba àdìsí yìí náà wá ó ní fara'aytu aynayhi tadma'an mo rí anabi wa Muhammad tójú rẹ̀ ń da mi àjẹ́ báyìí tánàbí ń sunkún. Faqal anabi a sọ báyìí hal minkum rajulun lam yuqarifu al-layla tí ó wà nínú yín ẹnìkan tí kò súnmọ́ ìyàwó rẹ̀ lálẹ́ àná tó jẹ́ pé Abu Talha ó ní èmi ni òun ló wá wọnú kòtò náà ni ó fi gba Ummu Kulthum sínú kòtò ni wọ́n fi sí. obìnrin ẹlẹ́kẹrin láobìnrin kẹyìn tànàbí wa Muhammad tó jẹ́ kékeré nínú wọn òun ni Fatima kọ́lọ́hún kí ó yọ́nú sí. Fatima Ali ibn Abi Talib ló fẹ́ níkẹyìn tí wọ́n ṣe hijira wá sílùú Madina. Fatima lọ́mọ mẹ́rin ó ní Al-Hasan ó ní Al-Hussein ó sì ní Zainab ó sì ní Ummu Kulthum. àwọn akọ̀tàn wọ́n ní ẹni tó jọ anabi wa Muhammad jù sallallahu alaihi wasallam nínú àwọn ọmọ rẹ̀ Fatima ni. ẹ̀rí fi mishiyatiha wa hadithiha tí bá ń rìn lọ bánabi tí ń rìn ní rìn bí bá ń sọ̀rọ̀ bánabi tí ń sọ̀rọ̀ ní sọ̀rọ̀ kọ́lọ̀n kí ó yọ́nú sí. wa kanat idha dakhalat ala rasulillah tí Fatima bá dé anabi wa Muhammad yóò dìde sí ni. ẹ̀rí lára tẹ̀rẹ̀bà anabi wa Muhammad ni anabi ó wà fàmọ́ra anabi ó gbé mọ́ra anabi ó sì kíìsì fún anabi ó wà gbé ẹ̀yà jókòó sọ́dọ̀ mi mí. ẹ̀rí èyí tó jẹ́ hadith èyí tí a kà kọjá yẹn gbọ́ àwọn hadith tí a ń kà yẹn hadith sahih ni hadith tó dájú èyí tá a kà yẹn hadith Imam Muslim ni. anabi wa Muhammad sallallahu alaihi wasallam ń fi ìfẹ́ tó ní sí Fatima fi hàn ó ní innama Fatima bid'atun minni yu'dhini ma adhaha ó ní Fatima tẹ́rí yẹn lára mi ni ohun tí ibà ní lára ọmọ ní èmi náà lára ni. ẹ̀rí àdìsí mi anabi ní faman aghdabani Fatima tẹ́rí yẹn lára mi ni ẹni tó bá dánú bí ń dánú bẹ́ẹ̀ mi náà ni. Imamu Bukhari òun ló gba ìyẹn wá. ẹ̀rí èyí tí yóò jẹ́ àdìsí kẹ́yìn tí a sọ nípa Fatima anabi wa Muhammad sallallahu alaihi wasallam àdìsí Abdullahi ibn Abbas ni. oníjọ́ kan anabi wa Muhammad
sallallahu alayhi wa sallam anabi dìde la ìlà mẹ́rin kan kalẹ̀ anabi ani tadruna ma hadha tẹ́ mọ̀ tí ìlà mẹ́rin yìí jẹ́ faqalu àwọn sábẹ́ wa ní Allahu wa rasuluhu alam àtọ́lọ́hún àtòjíṣẹ́ rẹ̀ ni wọ́n mọ̀ nípa rẹ̀ faqala rasulullahi sallallahu alayhi wa sallam anabi ani afdalu nisa'i ahli janna àwọn obìnrin tó lọ́lá jù nínú àwọn obìnrin tí ó wọnú àlìjánà mẹ́rin ni wọ́n àkọ́kọ́ wọn ẹni tẹ́yìn náà ti mọ̀ ní Khadija ni bintu Khuwailid Khadija ni ẹlẹ́kejì anabi Fatima lànàbì dorúkọ ó ní Fatimatu bintu Rasulillah bintu Muhammad ẹlẹ́kẹta wọn Asiya ni bintu Muzahim imra'atu Fir'aun yàwó Fir'auna tí ó gbàfà lábẹ́ Fir'auna wọn ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin wọn òun ni Maryam ibnata Imran yàtọ̀ bí anabi Isa àwọn mẹ́rin yàrá anabi dorúkọ pé wọ́n jẹ́ àwọn tó lọ́lá jùlọ nínú àwọn obìnrin tí ó wọ aljanna ẹ̀yàn mọ̀ ya nínú ẹ̀sìn Islam èyí gẹ́gẹ́ bí ohun tí ó dá táwọn nípa àwọn ọmọ anabi wa Muhammad nítorí pé kan náà ti wá ń dàrú ẹ̀rí máwọn ẹnìkan tí ṣètánì ráyè lára wọn ẹ̀rí orí àwọn sàábé ni wọ́n ti ń sọ̀sọ́kúsọ sí ẹ̀rí wọn ní pẹ́ tí wọ́n lóòótọ́ orúkọ tí ò da ni wọ́n ń pe Fatima ọ̀rọ̀ tí ò da ni wọ́n ń sọ sí Fatima tí wọ́n náà fi ń jìjà Ali ibn Abi Talib wọn àdíjà tó tọ́kan jà lára àwọn ọmọ Fatima ohun tí wọ́n jẹ́ wọ́n ti pè wọ́n níbẹ̀ yẹn ó ṣe pàtàkì ká mọ̀ ránra wa létí ta làwọn ọmọ ànábì wa Muhammad kí lànábì sọ nípa wọn mo kí olóòtú olùdarí wa Dr. wa Abdulrahim Shaitu Thani tí wọ́n ń tò fún wa bó ṣe tọ́ àti bó ti yẹ tó àánú Ọlọ́run tí ẹ fi ń rí ṣe kò ní kò lórí yín o gbogbo àwọn tí wọ́n sì wà lẹ́yìn ohun tẹ́ ń wò yìí àwọn tẹkinísíẹ̀ wa àkí àwọn náà wọ́n kú gbìyànjú Ọlọ́run bá yóò bá wa san wọ́n lẹ́san dáadáa báwọn náà ṣe ń tó ti ń dá abẹ́ Ọlọ́run kó bá wa tó ọ̀rọ̀ tiwọn náà kó dáa àkí gbogbo àwa tí àwọn wá bíi láwọn ọmọ kéwú láwọn àfà Ọlọ́run kó fọ̀nà mọ́ àwa náà jù báyìí lọ ó jẹ́ síta ní orí àìlára ó mọ̀ ṣe wá nímọ̀lẹ̀ tí ó mọ̀ ṣe wá látùpà tí ìdí rẹ̀ tiẹ̀ náà ṣòkun àfàkùkò fi tọrọ fún wa ìlú Benin Ọlọ́run ó ti ṣèlú ilé ìfọkànbalẹ̀ mọ́jà padà mogun láíláí ọláàánú rẹ̀ àwọn tí ń darí wa mọ́ tì wọ́n lẹ́yìn ju bí o ti ń tì wọ́n lẹ́yìn yìí lọ èyí tí wọ́n ń ṣe léyìí tí ò dá Ọlọ́run bá wa kọ́ ọmọ ẹ ṣe mọ́jà ó di ogun bá ti wá ń tọrọ fún ìlú Benin bẹ́ẹ̀ là ń tọrọ fún gbogbo ìlú lágbàáyé ibi tí ìfọkànbalẹ̀ wà mọ́jà ó dàrú ibi tí ń dàrú Ọlọ́run mọ́jà bá a fi ìfọkànbalẹ̀ sí abẹ́ Ọlọ́run afọlá Ọlọ́run fi bẹ́ Ọlọ́run fẹ́yìn tí ẹ nífẹ̀ẹ́ ṣètò yìí tẹ́ńtẹ̀lé wa Ọlọ́run ọba ò ní fẹ̀yìn náà lẹ́ngbà kan gbóbi dídé dáadáa tẹ́ ẹ bá ń lọ Ọlọ́run ó wà pẹ̀lú yín báburú náà bá ń bọ̀ lẹ́yìn Ọlọ́run ò ní jẹ́ ó bá yín bó wà wájú ẹ̀yin náà ní ba ọláàánú Ọlọ́run afàkókò yìí fi tọrọ fáwọn ẹnìkan wọ́n ṣe wàhálà lẹ́yìn wa yàtọ̀ sáwọn òbí wa àwọn àfà tí wọ́n kọ́ wa ní tá a fi mọ díẹ̀ tí a mọ̀ yìí abẹ́ẹ́ ni Ọlọ́run inú wọn náà ti lọ Ọlọ́run ṣàlìjánà lábọ̀ wọn wọn tó kù láyé inú wọn wọ́n jẹ́ kí wọ́n látúbọ̀tán rẹ̀ ni ó jẹ́ kí wọ́n ní abẹ́ẹ́ ni Ọlọ́run àfọlá rẹ̀ fi bẹ̀ ọ́ èyí tí òun ṣe fún wa ní dáadáa àmọ́ lóore o à ń dúpẹ́ o wọ́n jẹ́ ó dàrú mọ́ wa lọ́wọ́ ẹ̀rí wa rí gbogbo ẹ̀ náà dáa àwọn ẹnìkan ní ná owó yìí wọ́n ti lè jẹ́ wọ́n gba àwọn ènìyàn tẹ̀fí ń wò abẹ́ tí ń wò wá yìí chẹ́ńgì kọ́ o owó tòótọ́ ni o ìyẹn làwọn ọmọ wa àwọn ọmọ bàbá wa Saifuddin Àríkọ́ṣe Haji Abdulrazak akínyìn Haji Yakub akínyìn Haji Musa akí gbogbo yín àwọn obìnrin inú yín akí àwọn náà Ọlọ́run ọba láàánú tó ti wà pẹ̀lú yín tẹ́ rí ìgbésẹ̀ tó dáa ṣe lẹ́yìn bàbá yín àwọn ọmọ rí wọ́n jogún ẹ̀yin náà ọláàánú Ọlọ́run kò ní dàrú o kò ní fẹ́ dàrú dépò yóò tiẹ̀ dàrú ewé ńlá yín ò ní padà rú wẹ́wẹ́ o Islam tọ́lọ́run ti fún yín tẹ́ fi ń pẹ̀lú àrísìkí Ọlọ́run náà ò ní wá gbà yín kó lọ́wọ́ yín abẹ́ ẹnu Ọlọ́run fọláàfẹ́ bẹ̀ ọ́ mọ́ dáwàdọ́rọ̀ wa o Islam wa mọ́ jẹ́ ó bàjẹ́ Rabbana taqabbal minna innaka anta as-sami'ul 'alim وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وهدنا ووفقنا إلى الحق وإلى طريق مستقيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم صل وسلم وبارك على عبدك رسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. يا رب بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. يا رب بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم.